mo tó ti rìn káàkiri mo ti ń torí yín ni o tí wọ́n bá ní torí yín ni torí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní gbogbo àgbáyé tẹ̀ ń sọ pé tuntun mi wo ló tún gbé wá tuntun mi tún ní n ò wá ní gbé sáwọ́ àwọn tó lọ́n ti dá lóhùn ní iṣẹ́ àṣelà wọn àwọn tí wọ́n ní ó kọre nídìí iṣẹ́ àṣelà wọn àwọn tó jẹ́ pé títí dòní dàárọ̀ yìí wọ́n sì wà lórí ọpọ́n tí wọ́n bá ní wà lórí ọpọ́n yẹn pé iṣẹ́ tí ń ṣe èrè rẹ̀ sì tún wọlé náà ni. àlejò mi lénìí lórí ìrìnkèrindò Gbénga Adébóyè mo sọ fún pé mo ti sọ tèmi o mo sọ tèmi ẹ́písòdù 9 ńlẹ̀mí àti Gbénga yìí ń lé sọ́tán ìwọ̀n tí mo lè sọnù àṣé díẹ̀ ní tèmi mo ní ìhà tí Gbénga kọ sí everybody inú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ntọ́kọsílẹ̀ nkọlùkọsílẹ̀ ntọ́kọsílẹ̀ nkọlùkọsílẹ̀ ìrìnkèrindò Gbénga Adébóyè mo mà tún délé fọ́kòkò fọ́kòkò n ò wá mọ̀ bóyá wọ́n ní kankan pẹ̀lú ẹ̀ Ìbàdàn fọ́kòkò ń gbé Èkó ni Gbénga wà ń gbà yí ẹ̀ tí fọ́kòkò ti jẹ́ pẹ̀lú Gbénga kí ló sún wọ́n pọ̀ ṣé gbogbo yẹn ní Gbénga mọ̀ ni ṣé gbogbo yẹn ní ń bá ṣe ni ìdínú ẹ káàbọ̀ sórí ètò ìsà ẹ ṣé mo dúpẹ́. ẹ bá ń sọ̀rọ̀ sókè kí ló kọ yín kí wọ́n lè mọ̀ pé yín mo gbé à. orúkọ mi ni Alhaji Babátúndé Wàǹgbọ̀dẹ tí ó gbé ẹ̀wọ̀n sí fọ́kòkò. fọ́kòkò bàbá fọ́rin. mi àwọn ìpè lágbà tí ò tó lé. àgbà tí ò tó lé tẹ́yìn bá mi máa wúyàn ní ìṣiṣẹ́ ní gbá ojú mi. ẹ ń lépa lójú. ká tó lọ bí ètò gan. ó kú mi. àgbà tí ò tó lé nìyẹn o. ní mi ń ráyè mi. abẹ́ wa gbà wá. àní ìráyè ń ètí ìráyè létí tó báyìí. ok mi ò tí ì ráyè. àgbà tí bá ń bá wọn parí ìjà láàárọ̀ kùtù ọ̀lẹ àgbàlagbà tí ò níṣẹ́. àgbà tí ò bá sì níṣẹ́ náà ní ìjòyè olójúbándẹ́rù ọmọ mi òun náà ni ọmọ àṣàtọ̀ gbá díẹ̀. ẹlẹ́dàá. bàbá ọkọ mi ẹ̀dá kan máa bá ń tọ́ ìwé ìpè. lọmọ sí ara dáadáa. ẹ̀dá àwọn ọmọ yín ẹ̀dá ọmọ yín. mo fẹ́ sáré dòjò wéré. ṣé mo tẹ́ fẹ́ mọ́ ṣe ní ìsìn. èmi náà ò tó lé mà náà. èmi tó mọ náà àjọ tó lé ní èmi náà ò tó lé rárá ni o. èmi ò sì bẹ́ẹ̀ náà kí n ráyè dédé tó báyìí. orí ìrìn mọ̀ wọ́n. orí ìrìn ni o ní ṣubú. ibi tí adédúró yìí ọ̀rọ̀ lórí Gbénga Adébóyè àtàwọn tó bá ṣe nínú ayé kí Ọlọ́run ṣẹ̀dá kó bá ń fọrún kẹ́ gbogbo tó fílẹ̀ kó má bàjẹ́ aláàjì Fọ́kòkò sẹ́yìn má Gbénga ẹ̀rọ bá ń rọ̀bọ̀ kún dáadáa tí wàá pé mo fẹ́ gbọ́ yín dáadáa. mo Gbénga o kọ́lọ́ba kó bá ń forí jẹ. àmín. bisimilá kúrò fún àlá o. Gbénga o ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ sọ náà ni bó ṣe ń sọ yìí ó sì tún dàbí bí àná lára mi ẹkún tó ń gbọ̀n mi. Gbénga jẹ́ olólùfẹ́ mi ó dúró bí ọmọ fún mi ó dúró bí àbúrò mìíràn láti pàdé ara wa. níbo lẹ pé mìíràn nígbà tá a ní ìrìnkiri ọ̀rọ̀ ń bọ̀ bí yòó náà ká sì máa bá bẹ́ẹ̀ sí ń bá ètò ẹ̀ ń sọ ẹ̀ bọ̀ náà. táwọn bá ìrìnkiri lọ ayé káàkiri mo bá pàdé ó sì rí mi jọ ní bàbá Fọ́kòkò ó dẹ ẹni tí Ọlọ́run bá ti pé kó súnmọ́ kó nífẹ̀ẹ́ rẹ̀ tán ni láti ọ̀run láti bẹ̀rẹ̀ ìrìn àjò àwọn òkú ń bọ̀ lẹ́nu lọ ìjẹun àgbẹ̀ ó gbèmí sí eré jáde ó sì mọ̀ pé kì í mutí mutí ń tẹ́ ìgbọ̀n yóò tẹ̀ mí lọ́rùn. ṣẹ́ṣẹ́ ìdòní náà mutí. èmi ò kí mutí. kíni a máa bí tẹ́ lọ́rùn. àròyé. àròyé nìkan kọ́ kí tún ni. ìṣẹ́bọ̀ ìṣòògùn bá ṣe wáyé páàdì láàrin. àní kíni máa bí tẹ́ lọ́rùn ẹ bá ń pa fóònù torí bí a wà yìí. live la wà ẹ pa fóònù yín o. bẹ́ẹ̀ni mo ti pa wáyé mo ti ń bá yín sọ̀rọ̀. àwọn èèyàn wọn fẹ́ disturb rárá. wọ́n lè jẹ́ kájáde ó lè pé kí ni mo fẹ́ màá ní mo fẹ́ soup yóò bá ra ẹ̀pẹ̀ soup fún mi yóò ra soft drink tí n bá fẹ́ yóò rà fún mi bẹ́ẹ̀. ọ̀tán n bá yìí ti ọkọ̀ tán sí kò wà ní fún mi ní nǹkan ni. yóò tún fún yín lọ́wọ́ yóò fún mi sí mi lápò. bí ti Gbénga ṣe bó ṣe jẹ ẹ sọ. à ń bá bọ̀ wẹ́rẹ́ mo fẹ́ràn mi púpọ̀ tó bá ti fẹ́ lọ ṣe program wá ní bàbá ẹ pàdé mi ní LTV7 LTV8 bá débẹ̀ n kò báyìí náà ni màá ní kí ni o ní n wá fún mi ní a ní òun kàfẹ́ kí n wá náà ni. ẹ ṣáà wà kí n máa wo náà ni kò lè dá nǹkan ṣe. yóò sì máa ṣe wo programu lójú mi gbọ́ wá sí tán ya bàbá ẹ wá lọ jẹun tó dáa bá jẹun tán yóò tún ṣe mí lálejò ọ̀yà bàbá ẹ lọ lónìí ó dọ̀la o. ẹ sì lọ́nà nù. lọ́nu gbà mo dín tí n bá ti ń lọ ọ̀dọ̀ Gbénga ẹ ti mọ̀ pé ẹ lè dé njọ́ náà. wọ́n á di jọ́ kejì bàbá ẹ wá gbé mi lọ páàkì bàbá ẹni ẹgbàá owó ni owó àpò yín lélẹ́ kí sówó ọkọ̀ yóò tún sanwó fọlọ́kọ̀ ó nífẹ̀ẹ́ mi púpọ̀ bá a ṣe ń bá gbèsè ayé bọ̀ nìyẹn ń gbọ́ ya ṣe tú bàbá ta bíi
13 episode ló fi mí ṣe Ìtú Bàbá Ìta Ìtú Bàbá Ìta ọ̀dà kókó bó ṣe ń tó ṣe yẹn. ṣe ń dákọ yín ní abẹ́ sínú ẹ̀. ó ń dákọ mi ní ó ń dákọ ń fi mí ṣe program yẹn ni. Gbénga a ṣe ń bá gbèsè ayé wa bọ̀ ni n kò díjọ́ kan ló ní bàbá ẹ wá bá mi lóko ní OGTV mo ní kí ló tó ní mo ti ní ti pẹ́ ni ẹ wà bá mi ń bẹ̀ ni. ẹ̀yin náà ti mọ̀ pé tẹ́ ẹ bá lọ àgbáfìfo ẹnu òfìfo ìrún yóò yẹ wọn la mo ní láti lọ mú wọn pé tó wáyé pé bàbá ẹ pàdé mi báyìí mo dọ̀ owó ti jábọ̀ wọ́n ti máa rò pé mo sì níṣẹ́ ńjọ́ mi báyìí ńjọ́ lẹ́ni níṣẹ́ ẹjọ́ ìgbà níṣẹ́ ẹ sọ fún mi mo níṣẹ́ déètì báyìí mo parí ní mo ń bẹ̀rẹ̀ sí ẹjọ́ báyìí ní parí ẹjọ́ tó ti máa parí ẹ̀rọ ní pé máa bọ̀. ó tún ti yá náà ni. ó tún ti yá náà ni n bọ̀ ṣe pé wọ́n ní ẹ wá jẹ sàrà ọ̀rọ̀jọ́ wọnú ṣé atanẹ́ ni òun wà ní àbíyọ̀. ibẹ̀ tí wọ́n ń bá rìn láti gbà náà tẹ́ ẹjọ́ ń ṣe yìí ǹjẹ́ gẹ́gẹ́ bí takuntakun èèyàn ó fìdán rí sí i. kò fìdán kan irú fìdán báwo. tó fìdán sẹ́yìn lójú yín rí. pé kó bínú sí yẹn a máa bínú o. mo fẹ́ gbọ́ yẹn. kọjá yẹ ẹjọ́ kan à ń lọ ká ẹnìkan bá wọ amọ́tò ló bá cross ẹ̀ ló bá gbọmọ fóònù ni gbá ló gba amọ́tò ẹ̀ wàhálà dé ló bá sọ̀kalẹ̀ ló bá yà Gbénga ẹ ti ba mọ́tò ọba ń bínú ọ bínú mo sì lọ bá mo wá jẹ́ ó bínú dáadáa wọ́n sá ń bẹ̀ ń bá lọ bá wojú ọ̀nà báyìí mo ti rò pé ẹ má dà sí i ẹ jẹ́ fi dán wọn ó fi dán wọn bẹ́ẹ̀ ni ń yẹ̀ wọ́n wò. kí ni ìtumọ̀ yẹ̀ wọ́n. ológun bẹ́ẹ̀ èyí ti ṣe owó ìjàgbọ́sá ni máa ń fà káàkiri. mo ní ológun bẹ́ẹ̀ tó wá kọjá yẹn nísìnyí ṣe náà nígbà máa bọ́ aṣọ ètò sí máa bọ́ báyìí. dákun má jẹ́ ọ bọ́ sọ. dákun má jẹ́ wọn sọ lẹ́nu ní pàṣẹ bọ́ ní mọ́tò náà wọ́n sá gbogbo tó ń ṣe ń bẹ̀rẹ̀ díẹ̀ kò tí ẹ wo wọn lójúmọ́ pàṣẹ lọ́nu. ìkànnù àwọn kan mi ìwòrò jẹ́ nǹkan líle líle. tí mo rí pẹ́ẹ́rù èmi náà wá fẹ́ tó yẹ kí n fẹ́ràn rẹ̀ ni pé kìtìfìtì pọ̀ tó bá ti sọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ program báyìí máa ní sọ ọkọ lẹ́ni àlùmọ̀ ọkọ yóò sá máa dà lẹ́ni èmi dẹ̀ máa ń fẹ́ kéèyàn wò ẹ bá ti wà talented inú mi máa ń dùn sí gan okun tó jẹ́ kí n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n pàápàá yìí tó bá ti gbọ́ Yorùbá mo lè tara mi fún ó rí i pé ìfẹ́ràn rẹ lásán yẹru ọgbẹ́dẹ ọgbọ́ Yorùbá ọmọjú ọmọra ó sì ń bọ̀wọ̀ fágbà tí ẹ̀ báyìí ti ń bọ̀wọ̀ fágbà kò sí ń tọ́ náwó títí ò ní máa bọ́ sí fún un ètò ọkọ̀ sì gbéraga tó wá fẹ́ bá tiẹ̀ jẹ́ yọkọ̀ gbá wà lọ́wọ́ ẹ̀ yọ àwẹ̀ wù gbéraga yọ máa san pa táǹkù bẹ́ẹ̀ bí ẹ̀ bá sì san pa táǹkù ẹ̀ tó kú ọ yọjú. tí ẹ̀ bá ní táǹkù. ẹ̀ tó kú ọ yọjú o kí lẹ̀ wí. ó sì lè léwu. ẹni èjì ẹ̀fà ìsàn ẹ̀wá ẹ̀ ló ń kọ́rọ̀ ó lè bá yá bàbá fọ́kòkò ẹnìkan parọ́ kan mo nírọ́ ni ó ní bí Gbénga ṣe lákàkì tó sì gbóná tó ṣòro wojú ẹ̀ bí ẹkùn tó ó ní wọ́n mọ̀ náà ní mìíràn ṣe é gbọ́ sí ni. ẹ sọ̀rọ̀ jáde ká mọ̀ ọmọ sọ bẹ́ẹ̀ ni mo nírọ́ lọ ń pa. ọ̀tọ̀ ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. kí n bò kulẹ̀ ní mìíràn. ní mìíràn níbi tí àpéjọ òṣèré ti ń ṣeré tábàdí kò ní kí ló ń pè yàrá pàjá tá à ń lọ sí Ṣàngó tá a kú ní àti kátó di Ṣàngó láti ka yàrá mẹ́rin. agbo àwọn òṣèré ni. agbo àwọn òṣèré ibẹ̀ náà gbà náà. àwọn ni a máa lọ bẹ̀ ń gbà náà tẹ́ ẹ mọ̀ kí wọ́n lóko ńláńlá ní òṣèré ẹ dákọ̀ bíi 10. ṣé n sọ fún ọ. bẹ́ẹ̀ ni. ẹ tó lóko lónìí ní òṣèré àyàfi tó wáyé pé tó ẹsẹ̀ jáde tí ọba tí dèmi wọn kò tí. ẹ dákọ̀ bíi mélòó kan tí wọ́n tẹ́ pé náà bá ń gbọ́ wọn pé mo bọ́ dèmi náà ni. ìwé mi Alhaji Fawoko Ogunmajeki ọlọ́fà àná àgbà gbogbo àwa yẹn láti Ìbàdàn ní Ọ̀yọ́ state ń bí Èkó ńkọ́ lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ kò sí lóko kan tí ó sọ fún òde mìíràn. bí ọ̀gá bẹ́ẹ̀ lọ. kò sẹ́ni tí ó pọ̀ òde mìíràn. ògógó. kò sẹ́ni tí òde mìíràn. àpè náà ń rẹ. kò sẹ́ni tí òde mìíràn. kò sẹ́ni tí òde mìíràn kí n sàn ní àdé wọ́n ti wá hàtì mìíràn rí Orlando ti wá hàtì mìíràn rí ní mìíràn. bẹ́ẹ̀ ni. ṣé a kọ́ lẹ́bẹ̀ẹ́ sẹ́gẹ̀nsì village ni. yóò dàbí film village ni ṣùgbọ́n kì í ṣe film village. ta ni. oko ni nígbà náà film village ni nígbà náà àwọn onílù náà lù àwọn àwòrán náà níbẹ̀. wọ́n sàsọ̀bẹ̀dọ̀ ló kọ́. wọ́n dẹ̀ fẹ́ràn wa púpọ̀ nbẹ̀ wọ́n fẹ́ràn òṣèré gan tó kọ̀ wá sí lóko kan tí ó dé bẹ́ẹ̀. ẹni Gbénga wọn fẹ́ràn èèyàn òṣèré pọ̀ kí la wá dé. ṣe ẹ wà lóko náà. Sìndé wọn sọ fún mi ni wàhálà ti ṣẹlẹ̀. ẹ lọ sí mẹ́rin lọ́jọ́ yẹn lọ́jọ́ ṣẹlẹ̀ mo wálé láti bẹ̀. láti bẹ̀ wàhálà ṣẹlẹ̀ wọn nà Gbénga ní mìíràn. mo ní wọ́n tẹ ọ̀ká nírú. ẹ lè rántí ẹ tọ́ náà.
jẹ́ mo fún kọ̀ọ̀bù láṣìírí. kò sí nǹkan kan bẹ́ẹ̀ ebi jà ní ọdún tó ti pa tó ti kọjá ó sáà di tá máa kọ́kọ́ bò láti ńgbè mi sọ tèmi fún pé mo lé ìyàwó bàbá mi lọ ṣé mo sọ fún bàbá mi pé mo lé ìyàwó bàbá mi lọ ṣé bọ́rọ̀ tó ti pẹ́ ni. èmi náà sọ fún ọ pé mo jí bẹ́ẹ̀ jẹ́ rí. à ń bọ̀ bí yún ọ̀tọ̀ nu yún. kí mo fẹ̀mí ọ̀rọ̀ kun. ta ni ẹni tó kọ́kọ́ fọ́ etí. tó fọ́ etí. bẹ́ẹ̀ ni. mo ti ẹ̀ràn tí ó ń tọ̀ mọ́. bàbá ẹ ti fẹ́. àní ẹ̀ràn tí ẹ̀ ń tọ̀ mọ́. mo gbẹ́ ọ̀nà ẹ̀dẹ̀ abẹ́gilé náà bẹ́ẹ̀. ìjọ náà ló ti ṣe pé màá fà ń bẹ̀. ó ṣe kíni. ó níbẹ̀ ó di ẹ̀pẹ̀ tẹ́ ìrìn ẹ̀kọ́ ní ẹ̀jẹ̀ nǹkan bẹ̀ wọn. ọ fà nǹkan yọ ni. ó sọ nígbà lónìí. èrè bí àwàdà wo ṣé ká tún sọ̀rọ̀ mi. mìíràn bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe. àdínkù ń bẹ àtúntò ìgbà kú ń bẹ àwọn àgbà ìyẹ̀sí lọ. ń bẹ̀lẹ̀ pé. ìyẹ̀sí àtúngbà ìyẹ̀sí lọ kó ìyẹ̀sí lọ. ṣé ọba yín lọ bẹ mọ́. Gbénga ọba yín lọ bẹ mọ́. Gbénga àkọ́bá lọ bẹ wọn. ìbínú ti bọ̀ náà nù. ó ti bínú náà lọ́ba ti bínú tí o ṣe kọ̀ǹtró. ṣé wàá gbàgbé pé yẹn ló mú mìíràn tún. bí ọba ti ṣe bí ọba jọ gàtí tí ọjọ́ gàtí ọjọ́ gàtí ọjọ́ gàtí ọfẹsẹ̀ rẹ̀ ní gàtí gbogbo tó ṣẹlẹ̀ ìjọ náà ṣe nǹkan rí. ní díẹ̀ lẹ sọ ń bẹ̀ kì í ṣe nǹkan rí kí ni bẹ́ẹ̀ tí ẹ̀ lè tí ò lè tún ta lọ sí tọkọ fún pọ̀jù. fún ìrántí sẹ́ ìwọ bàbá yìí. ìrántí ẹ̀ wà ní kéré. sẹ́ẹ̀lì yẹn bẹ láyé. sẹ́ẹ̀lì yẹn bẹ láyé. yẹ̀wù. ẹni tó fọ létí sí bẹ láyé. àní ìrántí ìmọ̀ òfin wa bẹ́ẹ̀ bá ṣe. wà á ná tí èèyàn yọ èmi níyè nù. bẹ́ẹ̀ ni o ti jẹ́ bẹ́ẹ̀ nù nǹkan burúkú ni. ilẹ̀ gbiná. Gbénga mọ̀ ni Adébóyè. Olódùmarè ẹni rẹ̀ là ń rí àmọ̀pọ̀ burú tó báyìí. ọjọ́ kan ní bàbá mo fẹ́ rí ní Èkó mbàdékò àti dé stúdíò wa lọ́ba ni bàbá mo sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n yín o mo ní ta ni ó ní Barrister ni mo ní kí ló dé. Dr. Sulaiman Barrister. mo ní kí ló dé. ó ní àwọn lọ sí. ẹ̀sọ̀ sókè o. ó náà lọ sí London àbí London náà kọ́ ni àbí pàdé bẹ̀rẹ̀ ó ti yẹ kó o sí MC ó sá sí báàdì sóhun mo bá release rẹ́kọ̀dù fún ẹ wò ìyẹn kọ́ mo rẹ́kọ̀dù mo fẹ́ kẹ́ ẹ gbọ́ wọ́n bá play rẹ́kọ̀dù mo ní ilé ìdàrẹ́tì pọ̀ bí ó ní ẹ̀sọ́ fún dàrẹ́tì ó ní ó ti gbélé àwọn tí wọ́n bá wá ṣe bí mẹ́rin tẹ́lẹ̀ àwọn ọ̀gbà lọ́hùn tí wọ́n ní àfi tó ń bá lọ ẹ́dítì wọn ò sì fẹ́ ẹ́dítì. mo rẹ́kọ̀dù sí ajáde. ó ní mo rẹ́kọ̀dù ó sì jáde ó ní yóò jáde o nítorí pé kí wọ́n ẹ́dítì ẹ̀ ó lóun ní ẹ́dítì sẹ́yìn pọ̀ lágídí ó ní ìbá wa lu ọdún kan ní bọ́lọ̀ ń fẹ́ bí wọ́n ti gbé rẹ́kọ̀dù jáde náà. máa ní iṣẹ́ tó gbé ṣé kìí ṣòfò lu àkìtán. tiẹ̀ wà máa rẹ́kọ̀dù jáde. rẹ́kọ̀dù jáde o bó ṣe gbé lóde rọ́ọ̀ bẹ́ẹ̀ náà ni mo Gbénga ìjẹ̀gbọ̀n òṣèré nìkan fà ó ní ìgbé òṣèré tẹ o ẹ̀ ń bá tẹ ìgbẹ́ yóò ti ro ṣẹ́yìn pé kò léegun ní ẹ̀ bá gbẹ̀sẹ̀ dé ìgbẹ́ ó ní yóò ti ro òun jẹ́jẹ́ òun ló mọ́ lọ òun ìfẹ́ ṣùgbọ́n ẹ̀gbọ́n yín ṣe òun wọ́n fojú ọlá wọ́n fi ọlá wọ́n fọlá wọ́n fi pọ̀lá wọ́n fi rẹ́hùn jẹ. wọ́n sọ̀rọ̀ ọlá yẹn fún yín. ìjọba náà ni pé ó yẹ kó wọn ṣe MC ó ní wàá blọọkù ibi tó ti yẹ kó wọn ṣe MC wọn yẹ kó wọn ṣe MC wọn fún láyé gbogbo wọn ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe bá ṣe ń yí òun ṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ yí òun ṣe poro ẹnìkan láyé ẹ̀ bá láyé lónìí ẹlòmíì ò ní lọ́la ìmúlọ́ọ̀bà wa ní sùúrù kan parí ó ní kì í ṣe tó lè parí àfi kó wọn bóun ti sọ tinú òun nísìn ní bá fẹ́ parí báyìí nìṣẹ́ parí ẹ̀ ó ti sọ àsóhun tí ọ̀yọ́ sọ bàbá bóun ti sọ lòun sọ wọn ó ní kí ló wá ní kí n wá fún ẹ kó o lè mọrú kẹ́ẹ̀rí mọrú tó ń tún dánwò ni òbú ẹ̀gbọ́n mi ò ní kí n wá gbọ́ ó ní sẹ́ńtà náà ṣe ọyẹ iná ìdájọ́. ṣé màá kí mo gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. ọ̀dà sí. bẹ́ẹ̀ ni èmi Gbénga Adébóyè yes Lára ìyàwó ẹ̀ Ọlárẹ̀mí Àmọ̀lé láti Ìbàdàn Kọ́mọláfẹ́ Ọláìyá Àmúdání Aláròyé Ìjẹ̀ṣà ó wà ń bẹ̀ àti kánú àwọn àbí mélòó kan lẹ́kọ̀ọ́. nílò tó bá ti pé ń parọ́. lọ́dọ̀ Ògoolúwa Christian Records. ló ṣe rẹ́kọ̀dù ló ilẹ̀ ẹ̀ lábẹ́ parí ìjà ò parí wọ́n tún súnra wọn ló ń bẹ̀ náà ni tàbí kú ń bẹ̀. ó ní kí n lọ fẹ́ kí n èmi sì ní Barrister ẹ̀gbọ́n mi ni Gbénga Adébóyè ọ̀rẹ́ mi ni àtúnṣe tí mò ń ṣe ni pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀gbọ́dọ̀ balẹ̀ ilé bàbá rẹ jẹ́ kó ọ̀gbọ́dọ̀ bá ọ̀rẹ́ jẹ́ ní gbogbo ògbésẹ̀ yẹn gbà náà títí tá a fi ṣe tó àárín yẹn ó ti kú òní tàn
ó ti wà nù ayé eyín wa dá báwọn. àdúpẹ́. ǹjẹ́ rí ibi tí Gbénga ti dáyàn bínú sí rí tàbí tó sọ̀rọ̀ kan tó ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ti dọ́rìn. Gbénga àbí Gbénga kò pé. Gbénga Adébóyè yẹn. ó sọ̀rọ̀ ó sẹ́wọ̀n ó sì dá àmọ́ náà nù. èmi rẹ̀ wájọ wa. tí yóò sí gàgàgà pé wọn náà lóògùn. wọn náà lóògùn. níbo ẹ̀ka wo mọ́ mi lọ rí. ẹ bá lówó ọ̀tẹ̀ rí wọn tẹ́lẹ̀ ẹ bá ṣe ọ̀nà ilé ẹjọ́ náà bó ṣe ní sùúrù dáadáa ló ṣe burú tó. ẹgbẹ̀gbẹ̀ wá ní ilé ẹjẹ́ mi mò ń lọ. ẹjẹ́ rẹ lọ bàbá kéèyàn má tọ. ẹ jẹ́ ká máa bọ́rọ̀ tá à ń bá bọ̀ bọ̀. ẹ jẹ́ àjọ àná irọ́ wo ni ká fẹ́ ojú tẹ̀ kẹ́lẹ́ jẹ́ àtẹlẹ́ náà débi kan. mo bá yẹn jàre bí abẹ́rẹ́ ni mo bá jàre. ẹ sọ ebi lójú ayé la wà yìí. mo ṣe jẹ́ sí ọ. ẹ̀gbọ́n mi nìyí. ẹ ń àmọ́ tí ṣé o ní àfihàn ẹ̀ ń dẹ́ èèyàn mẹ́ta lè bá tẹ̀yàn jẹ́ o tí ìyàbá ní ọmọ àwọn olè lé àwọn èèyàn ní wọ́n pè bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ àníjẹ́ ní jẹ́ lábúrò dẹ̀dẹ̀rìn. n bá mi. àsọmúgọ̀ wa ni kò jẹ́. ìyẹn náà ẹ má fọ sí lẹ́nu. ó ti tán àdán ọba wí tẹ́lẹ̀ nù. èmi tí àwọn mẹ́ta ń bá bọ̀ ni pé ọlọ́wọ́ làkúwátà ìlànà àbábọ̀ ògùn. ǹdọ́ọ̀lù. ti Gbénga bẹ́ẹ̀ ṣe mọ̀ mọ́nu. ẹ̀jẹ̀ àfilẹ̀ bá ń lò. tẹ bá tún rí mi nípa ẹ jẹ́ kí n mọ̀. ẹ sọ pé náà mo sọ yìí. ìrìnkèrindò yín kò jù máa ń lọ. ìrìnkèrindò wa pọ̀. ẹ jẹ́ ń gbọ́ díẹ̀ sí i. ara náà mo tún sọ yìí àwọn àbí kan àti sẹ́ńjọ́ kan lọ́ba nsàtì ẹ̀ mọ́ ìyàwó mi sí wà mẹ́rin wá ní. ìyàwó mi wà bẹ́ẹ̀. kí ìyàwó mi tó sí wọ́n sí ọ̀fẹ́rẹ́ gan. o máa ń láìkẹ́ bàbá ògùn lẹ́bí fi arábìnrin. kílẹ̀ wí. àyà mi já. ó ní ogun. ó sì sẹ ìyàwó obìnrin tí wà mẹ́rin gbára wọn ogun lẹ́bí fi arábìnrin yìí. ẹ lò ogun gbàdá sọ ní ìfẹ́ Gbénga wọ ẹgbẹ́ ní n tó ṣẹlẹ̀ ní sọ fún yín. ẹ̀yin náà ni. ìyàwó mi ò bímọ rí láyé. lọ́wọ́ nígbà ọ̀dọ́dọ̀ mi lọ́lọ́ ti kún fáyà kan sọ̀rọ̀ ẹ̀ ọwọ́ aláìgé mi bí. ó ní bàbá mo ní ó sáà máa wo ìyàwó yín ni pé bóun ni ó ti bọ́ ọwọ́ mi ogun náà mo ní ìfowópamọ́ fẹ́ ó ní àwọn òfògùn fẹ́ mi o mo fẹ́ràn wọn ẹni tí ó bá fẹ́ rí ìjà mi kó rí wọn fín tàbí kó tẹ̀ bàbá ní ọlọ́tàn náà ń gbà náà nígbà wàá sọ gbèsè ayé rẹ̀ fún Gbénga pé kò lè má rí bẹ́ẹ̀ nǹkan báyìí lọ́sẹ̀lẹ̀ o òun sọ pé ẹni tí ló ẹ̀ báyìí tẹ̀lé dáadáa òun dẹ̀rú ẹ̀ ní o. ọ̀dọ́ ẹ̀yin lẹ làwọn lágàn. agbára Ọlọ́run. èyí tí wọ́n kọ́kọ́ sọ wọn ẹ̀ pé kì í rántí nǹkan fẹ́rẹ́fẹ́rẹ́ ẹ ṣe pé òun nígbà tó òun ló yé bí mo ṣe ń ṣe pẹ̀lú ẹ̀ pé ọbẹ̀ tí ẹ bá fẹ́ rúpinlẹ̀ yóò rúpaná ni. ìyẹn tá a bá fi jó fẹ́ ìran ní owó lọ tí wọ́n bá fọ́ọ̀gùn fẹ́ bẹ̀rẹ̀. nígbà tóògùn bá sí yóò àbúrú jù ètò ara wọn jù. burú jù. tó inú mi dùn pé ọmọ ìyá wa tó lọ ẹ lájọsọpọ̀ ń bá yẹ Ọlọ́run bá yóò mú ipò ẹ̀bùkún olùjọ yóò wà lọ́rọ̀ ẹ̀mí yàn yóò lọ́rọ̀ ẹ̀mí àwa náà. àwọn nǹkan kan bẹ jẹ́ ń pè ní gbá ìmọ̀ tó yẹ pé tí wọ́n bá ṣe é ní ìsìnyá lè lẹ̀ wọ́n. mo mọ̀ ń ṣàpẹẹrẹ kan Káyọ̀dé Williams ògbójú olè níbẹ̀ láyé kéko tó pààyàn dànù ó sì wá òun ti pààyàn rí o ṣùgbọ́n òun jẹ́wọ́ ẹ̀sẹ̀ òun is now a pastor tó jẹ́ pé ó ní church tí church dẹ̀ ń kún tó dẹ̀ ń jèrè ọkàn. ìdíwélì náà ti sọnù kúrán náà sọ tó bá dẹ́ṣẹ̀ kan tó sì tọrọ àforíjì Ọlọ́run àforíjì ó tún wá kẹ ṣùgbọ́n má débẹ̀ mọ́. èèyàn ní kí wọ́n má jẹ́ kí wọ́n pa. má débẹ̀ mọ́. èèyàn ní kí wọ́n má jẹ́ wọ́n pa. láti pa ẹnu ìlú dànù. pálọ̀ ní tọrọ àforíjì èyí ó lọ tiẹ̀ nù. Ọlọ́run bá ṣàánú wa o kọ́dàbọ̀ rẹ̀ bò wá. mọ́jà wọn pa wá mọ́jà wọn pẹ̀ bí wa mọ́jà wọn kún lólùfẹ́ wa kún báyà kún lọ́njọ́ orí ẹ̀ láwàlá kwata ìlànà kí lẹ ṣe rí bíi méjì tó yẹ pé bẹ́ẹ̀ bá dáná wò ní ìsìn èèyàn kan àbùkù nígbà ìmọ̀ yín. nígbà ìmọ̀ àbùkù náà kan náà ṣùgbọ́n èèyàn tẹ̀ yóò jẹ́ kí lẹ ṣe ẹ má wulẹ̀ sọ pé kí lẹ ṣe. mo jí ọbẹ̀ ìyá mi jẹ mo jí ọbẹ̀ jẹ tí èsì ọbẹ̀ wa. ṣé rí nígbà náà mọ́ mi lọ́ fà ni ó fi jẹ́ pé kò sí nǹkan tó wọ́n mi lè ṣe ní ìsìn mo máa ń halẹ̀ mọ́ wọn ni pé ẹsẹ̀ ndẹ́wà sí ẹsẹ̀ pé ara mi wà rọwọ́ nígbà náà wọ́n máa ṣe ọbẹ̀ olú wọ́n máa pe àwọn kan ní wọ́n máa ṣe ọbẹ̀ kan tí wọ́n pè ní ọbẹ̀ àwọn ọlọ́pẹ̀
ọbẹ̀ àwọn ọlọ́pẹ àwọn tí wọ́n máa bá wọn kọ̀pẹ́. bó lè yún ṣe rí. àwọn special ọbẹ̀ ni wọ́n àwọn náà máa kọ̀pẹ́ lóko àwọn ni wọ́n máa kọ̀pẹ́ lóko. wọ́n wà máa tọ́jú wọn. wọ́n máa tọ́jú wọn. wọ́n lè iṣẹ́ tó kọ̀pẹ́. lé ní Ah! iṣẹ́ tó lé ní wọ́n láàárọ̀ kan tó lọ wọ́n kò ti jẹun wọ́n jẹ àwọn àmàlà tí wọ́n pẹ̀lú ọbẹ̀ tó dáa. mo ti wá máa wò pé wọn ì fẹ̀yìn jẹ́ náà. wọ́n ní wàá sí ọbẹ̀ lọ́tọ̀ wọ́n gbèsè ọ̀tọ̀ ní tí wọ́n sèǹde kì í jẹ́ pé ọbẹ̀ tẹ́ ń sèǹde náà ò dáa ṣùgbọ́n tí ó wọ́n yàtọ̀ forú ti di ọmọ ajá tán tẹ̀mà tó yìnbó bá ní special food. special soup wọ́n wá sí wọ́n ti wá máa ṣe kinní yìí ètí máa dùn mí nígbà mi wọ́n lè bò díẹ̀ báyìí wọ́n lè gbé ẹran kan fún bá mi ńgbà náà inú ẹ̀ wọ́n yàtọ̀ fún bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n lè gbé ọbẹ̀ olóko tán dáre o wọ́n bá ọ̀gbọ́n àwọn tá a jọ àní jẹ́ mo ti wá máa sọ wọn nìyẹn. bẹ́ẹ̀ sá fẹ́ràn ọlọ́pàá ju èmi ọmọ yín lọ. kí ló dé gan o tún fẹ́ràn fún ọkọ rẹ Àbí? fún èmi tí mo jẹ́ n bá ti skul dé bí ọbẹ̀ lọ́kàn mi wà mo ṣe wà skul bẹ́ẹ̀ lọ́kàn mi wà. kàwé jẹ́ lẹ́kọ̀ọ́ ìwé jẹ́ lẹ́kọ̀ọ́. mo ṣe ní ọjọ́ báyìí tí mo gbé kíní bọ́ọ̀sì bíi onípanu báyìí láti máa gbé lọ skul gbà tàbí ní ọmọ fi pákó kan. Pọtumọ́tò. mo gbé lẹ̀ báyìí straight ń gbé ẹsẹ̀ gbé fún mi pé kí n jẹ ǹtí jẹ bí ọbẹ̀ lọ́kàn mi lọ bá gbá pòtí bá kẹsẹ̀ bá gbé lẹ́nu orí òkè ní papẹ̀ báyìí gbà náà kíní bambú gbọ́n ní ẹ̀sìn fi ṣe kíní lóko inú ẹ̀bùn bẹ́ẹ̀ ń gbé pẹpẹ bẹ́ẹ̀ ń gbé tí bá ń gbé dára mi láàmú gbé sọ̀kalẹ̀ bá gbé kíní yọ kíní ìdírí ẹ̀ mo gbé sẹ́ mo gbẹ bá náwó mu jẹ ó ṣe sọnù mo jẹ yàn ó dùn irúnjà tán bẹ́ẹ̀ mọ̀ láwọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àwọn tí wọn bá èèyàn gbé kan kaná láàrin ijọ́ mẹ́ta epo ọmọ ṣe lórí ẹni torí wọn á dẹ ni ògèrè epo. ògèrè epo ọmọ ṣe báyìí lórí ẹni bá mú yàn mọ jẹ ọpẹ́ ooo ìjáde ọbẹ kan ó lè. mo ti sọ àsìkò tí wọn tó kó ọ padà kàbùkù lẹ́ẹ̀kan yẹn. sẹ́mi wàá jẹ ronú ìlọ ìgbéyà yìí tẹ̀ mo bá tún lọ mú mi mo sàmú lọ́kọ̀ọ̀kan nígbà tí rẹ́rẹ́ òrùn bí mo tó ti mú pé mo kàn tẹ mo ti kọ́ bọ̀ kìnìún báyìí àti tí kìnìún mọ̀ tẹ̀ àtọ́bẹ̀ kílẹ̀ tẹ̀. etí kìnìún àkótí mo gbé lẹ́gbẹ̀ẹ́ àti ẹni mọ̀ tẹ̀ lẹ́yìn mo ti kọ́ bọ̀ nù ìkòkò báyìí kí mo báyìí ọkàn yẹ̀ ní àti kòkò àtẹ̀rán àtọ́bẹ̀ àfi wì lórí mi. ṣé èèyàn wọlé lásìkò náà. èèyàn wọlé máa gbọ́ ẹ̀sìn ni gbogbo ojú ti kún àtàwọn gbogbo ara mi ti kún tí n bá ti tẹ̀lé báyìí ọbẹ̀ mọ̀ tẹ̀ tí n bá ti tẹ̀ báyìí ọbẹ̀ mọ̀ tẹ̀ wọn tèmi bá mi báyìí màmá mi sì burú tí ó bá lóun ọ̀nà tí ó gbó abàbá bẹ̀bẹ̀ yóò pò ń gbọ́ ni. náà ló yọ sí ńlá nísìnyí lójú ọ̀dà fún yín ó ẹ̀ gbọ́dọ̀ gọ̀ pẹ̀lú ọmọ. bẹ́ẹ̀ ni bàbá mi jẹ́ nìkan tó ní sùúrù tí báyìí pé bẹ́ẹ̀ ni màmá mi náà ṣe ní sùúrù ni. ẹ yà àti kékeré náà mo ti yẹ. kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ tẹ́. bàbá mo sá dọ̀gbọ́n níbi àmọ́ mo sá lọ mú mi. àtàtì kó sójú. yọ̀yọ̀yọ̀ ọjọ́ ti kojú mo ti fi gbọ́ bí mo ti ń tẹ̀ yáyọ̀ ń tẹ ọbẹ̀ gbogbo inú yàrá wọn ti kún fọ́ bẹ́ẹ̀. tèmi mọ̀ bá mi lónìí mo bá rò pé sẹ́gun ni mo jẹun ojú mi wá wálé wà pé. omi ń kọ́ tẹ́ẹ̀bù pẹ́ ọ́. mo ti lọ àmọ́ mo ti lọ bó omi ọkọ ti fọ ojú mi. sásìrì mo wá wá àṣírí tú. sáwọ́ bí mo ṣe ń dé báyìí. ìyá wọlé báyìí gúlẹ̀ mo ti jáde òórùn ọbẹ̀ lọ́kọ̀ pàdé wọn lẹ́nu ọ̀nà kí ló ṣẹlẹ̀ inú yàrá ìnáyà kọ lọ straight láwọn dé inú yàrá báyìí. Babátúndé dá sí pé mi Babátúndé láti Babátúndé mo ti sá jáde. o sàfura kálẹ̀ mọ́ni kẹ́ lọ lú ẹ̀kẹ́ tí nira nù pé. àná ọbẹ̀ ẹ̀rùn nù lé yọ ọmọrùn lágbárí yìí dá. ọbẹ̀ ẹ̀rùn nù. mo bá nà ọbẹ̀ àwọn èèyàn kí n lọ sí ẹ sáàmù olè jẹun sọ́ndé mo sì ẹ̀ mọ́ ẹ bá ń bẹ̀bẹ̀ ni. ọ sọ tó ṣe fáwọn. lọ́dà wọ́n mi máa ń gbé ẹ̀rọ ọ̀tá aago mẹ́jọ láì mọ́ náà sá káàkiri tí jẹun ọ̀sán. kékeré náà wà bẹ́ẹ̀ ráyè jẹun ọ̀sán owó ibi tí wàá tẹ̀ mí gidi ní bá wọ́n ti dáná oúnjẹ tán lálẹ́ wọ́n ti jẹun wọ́n ti bá ń bẹ̀bẹ̀ wọ́n bá náà ti gbọ́ wọ́n mi náà gbọ́ ó ti tán bẹ́ẹ̀ kí ló fún kọ́mọ́ ṣerú ẹ̀ mọ́ tó ti gbọ́ wọ́n ṣerú ẹ̀ mọ́ wọ́n fi lé ìfọ́ létí òun ni mo ti gbọ́ àṣì àtòrí tí wà lábẹ́ ní wọ́n wá gbóúnjẹ fún mi ó sì jẹun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mi sàǹjà pé ṣe yá ìwọ̀n ni bá lọ sùn ṣé wọ́n ìdáyọ̀ yorùbá ẹ̀ ọkọ mi àjáde ọyá dìde o ṣe dìde tí nìdí báyìí àtòrí ni mo rí lóru wọn na
yáyáyáyáyá o. látọdún náà jẹ́ ìjalè mọ́. ewé má ṣe mi mọ̀ ní ẹja fún mi. ọ̀pọ̀lọpọ̀ máa fọ ọ̀rọ̀ mọ́ lórí. lẹ́yìn náà wàá kí mi lọ. dákun jọ bí ọmọ rẹ bá mú nǹkan má ṣe pé o. ó ní bí ọmọ yín bá mú nǹkan má ṣe pé o. má ṣe pé o. wọ́n á fi bàbá kan ṣàkàwé bọ́lọ́kọ wa ọlọ́mọ kan ló bí. ìyá yìí wọ́n fi ìyá yìí jẹ́ mi yìí ti lọ o. ọmọ kan ṣo ló bí. ó ṣàgbé owó ẹ̀ ọmọ wọn á jẹ́wọ́ báwọn bá pẹ́ kí fọ́mọ. ọ̀sẹ̀ kan ó ṣépè fọ́mọ. ọ̀sẹ̀ kan orúkọ ló wọ́n fún ìrànlẹ́ tó kù. kò bí mi mọ̀ láyé. kò bí mi mọ̀. màmí ní nǹkan lánàá torí náà bọ́mọ mi bá ti mú nǹkan náà nílẹ̀. ọjọ́ tó jí bẹ̀jẹ̀ tí wọ́n bá gbé ọ ṣépè. wọn náà lè ti kú. n ò ṣépè fún ọ sórí pé mo nà ọmọ rẹ bá jí nǹkan má ṣépè. má ṣépè fún o. bá wí ni o ẹ̀pọ̀ tán náà rẹ̀ jẹ́ ọ̀tán. mọ̀ wùlẹ̀ kó o ṣépè. bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa Alhaji Babatunde Bangbọdẹ tí o bá yín mà sí Fọkọkọ ọ̀nà bá sọ̀rọ̀ ìgbà ẹ̀mọ kan kónkóló míì tẹ́ tún lè rántí tó le jù wá àti bẹ́ẹ̀ jẹ lọ tó le gan ọ̀sẹ̀ tí mú yẹn tó ti pẹ́ ni ẹ̀yẹ́ kan pé nǹkan báyìí ni nígbà tá a máa ń gbá lọ sí téèyàn bá dánwò nísìnyí ó lè látẹ̀ wọn lọ tàbí kọ́lọ́pọ̀ gbóyàn kí àwọn kò ń ga lò. à ń pè ẹnìkan ní Rafiu ìlú wo àlòkò wa náà ni. Akíntayọ̀ ń bí ní ẹgbẹ́ ń bí àjọdá yìí ní àbá Akíntayọ̀ ọkọ̀ ẹ̀ kọjú sí àbá kúlódì kílẹ̀ bí àjọdá ti ń kọ́ omi tó tọ́ bí àjọdá ní ìtàn yẹn gan ni. gbàngbà náà àbá pọ́pùlà gbà náà èdè mángòrò ni àbá lọ sí skul olówó làwọn ti ń lọ sí skul láti àbá torí àwa táwa ń bẹ̀ tá a jẹ́ jáde primary 6 àpọ̀ wọn wá dà àpọ̀ mọ́ olówó sẹ́ńtì ìjọba primary school tó lówó mi láti ṣe exam àwa lọ. ṣé wàá rí ń fún un ìṣe làbá la pè ajá rẹ̀ lẹ́yìn pé ń ṣe làbá. kílẹ̀ pé ìṣe làbá. ìṣe làbá lórúkọ ajá rẹ̀ ó wàá burú yóò àmọ́ lérí ogun. ọkùnrin ọ̀hún ṣùgbọ́n kì í lé alẹ̀ mímì ìwà àrùn torí pé gbọ́n mi ò jẹ́ ọ̀gá. ológun náà ó fẹ́ máa ṣáàṣì yìí. àná lè síta ní kí ni à ń bẹ̀rẹ̀ lérú lọ ara yín. òmò mi yé hàn náà àti àtàwọ̀ àtọ̀gbèrè mi ọ̀pá pọ̀ ní gbogbo oògùn tó náà ń bá rẹ̀ igi. ìyá yín lẹ́nu bàbá yín náà lé wọn ti sìn kan wọn dá sára fún yín. tẹ́ ẹ ti fura ẹlọgbọgbọ lélẹ yẹn ńgbà ẹlẹlẹ yẹn lóògùn ẹ̀yin wà sáà fún. ó ní òkà àjàkadì ní ẹwà máa bẹ̀rù pẹ̀lú ẹ ṣùgbọ́n mi ẹ̀hún ó ti kó igi bò lánàá sáré gidi pẹ̀lú òkà rẹ̀ àwa ń lọ sukùl ìjọ náà ẹ̀gbọ́n mi wà máa rẹ̀ mẹ́gbọ́n mi lọ́wọ́ kọjá yẹ ó jìyà ó ẹ̀gbọ́n mi lọ́wọ́ máa tó yà wìrì rí ni ọba àdìjọ kan máa ń pọ̀ dá mi wá ẹ̀wọ̀n tó tilẹ̀ ẹ̀ jà lónìí ẹ̀wọ̀n àti mọ́fù ẹ̀ jà àjà sọ́rí wọ́n ṣe bá ṣe dé àwọn ọjọ́ ẹ̀wọ̀n àwọn bọ̀ láti yaba àwọn bọ̀ àwọn àpàdé lóyún ọkàn ta sí ẹ̀gbọ́n mi ni dájú kí ni yẹn pọ̀ ní ẹ̀dá kó wá ti sọ̀rọ̀ ní ẹ̀ fún lẹ́sìn ẹ̀ ṣépè fún yàrá yẹ ẹ̀ bá ṣépè fún ó yẹ bá gbé àpótí àti kálukú ti gbé àpótí rẹ̀ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìjàkadì sí ọ sẹ́rí bí òun àtẹ̀gbọ́n mi ṣe wọ ìjàkadì báyìí mo kàn fa ẹsẹ̀ ẹ̀ ni lódì wọ̀ mo ní ẹ̀ máa lù ú ẹ̀ máa gbá lójú ẹ̀ máa gbá mú wọ́n sá ná bẹ̀rù ká òkà bó òkà àmọ́ dúró de tó wà ní mo ti gbọ́ àwọn igi sí tòsí. dúró de nǹkan bẹ̀rẹ̀ ààrẹ tó kọ́ wọ́n gbogbo aṣọ káàsá lóorun. èèyàn náà ló lò kalẹ̀ ẹni tó máa nípọn náà. ọmọ bàbá Ṣàngó ni a pè ya mi egun yìí nǹkan ń bẹ lábàá àmọ́ ju èyí lábàá àmọ́ ju èyí. àwọn ọ̀dọ́ yé mi. yóò èmi náà ṣé yóò àmọ́ wò mí ràn ni mo ti mú gbogbo nǹkan tó yẹ kí mo mú. ẹni náà ọkùnrin dáhùn yìí. ẹnu ẹ̀ wá tí ẹ bá dẹrú ẹwò ní ìsìn ìjọba ọyẹ yẹn wò. kí ló ṣẹlẹ̀ lẹ́yìn nínú rẹ̀. kò sí ìrìn àdọ́sẹ̀lẹ̀ nígbà tá a dé skul asáde skul ó gbọ́dọ̀ lọ skul yọ̀nà ẹ bá ní kí ló ń wọn bá rojọ́ yàrá o kò sí lọ́kẹ́ mi ò mọ kankan nípa ẹ̀ wọ́n ti jọ ọmọ lérí epo ọ̀gẹ̀dẹ̀ lọ́yọ̀ ọ̀tẹ̀ epo ọ̀gẹ̀dẹ̀ lọ́yọ̀ ẹ ò lè ká mọ́. kò sí ntí àlè fèwé sí ẹsìn sí yẹn. ìgbà náà ni ó adẹrú ẹwò ní ìsìn yẹrù yọ̀ọ̀tẹ̀. ẹsìn sí yẹn alágbódóńgbò ìyàwó ọ̀nà sí yẹn nígbà ọmọdé màálù sí ẹlẹgbọràn kò sí ní tá a lè fowó ṣe ẹja lè rí olè náà iná mọ́tò fún olè náà ó ti jalè rí náà olè ní wọ́gán olè bí torí bọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ ló fi lọ́ọ́ rẹ̀ akínlọ́sẹ̀lẹ̀ nígbà tiẹ̀
èmi ò gbà tí òun torí pé òun jà èmi ti sọ gbogbo ẹ̀ fún gbogbo ayé. torí pé ọbẹ̀ ń wọ̀ lójú ni ó lè náà ni tiẹ̀ ti jẹ́. ọbẹ̀ bàbá ọlọ́pàá ilẹ̀ ọ̀rọ̀ rẹ̀ jíjẹ lóko. èmi jíjẹ o èmi ò sì pa mo jíjẹ dáadáa mo jìyà oṣù mo jẹ ẹran o. àjẹgbé àdúpẹ́ pé a rí òbí gidi bí wa tó jẹ́ pé wọ́n ń kọ́ alẹ́ kọ́ ní gbogbo gbà ẹ̀kọ́ tí mo fàyọ nínú tẹ́ sọ lẹ́nu ló gbé ayé rọ téèyàn bá bínú sọ́mọ èpè ọmọ kò ní bá láìṣẹ́ àgàgà ìyá tí ọmọ jáde lábẹ́ ẹ̀ kò sí ni bó fi ṣàwàdà yóò mú bó ṣẹdẹnu yóò mú wọn á ní bó tilẹ̀ kí ló bí wa tó ẹbú mọ́lẹ̀ èbú ni ẹ má ṣe pé fún un àbímú àbójú imú ẹ̀ gògòrò bíi mọ́ ọ̀bọ ojú ẹ̀ wòkòwòkò bí ikú láǹbẹ́ ẹsẹ̀ rẹ̀ ti ń rín bí ọ̀pọ̀ ẹ̀tún àtàrí ẹ̀kẹlẹ̀bọ̀ bí orí erin orí kẹ̀kẹ́ tó ń bí ẹ̀mẹ́ mo bá ní kò báyìí ní ó rí fún ọmọ yìí ẹ̀yin òbí ẹ má ṣe bẹ́ẹ̀ kọ́mọ̀ jẹ́ pé nígbà tí èpè bá ń jà lọ́wọ́ adẹ́ntí ń hewu tó ń rẹrù tó tún fọ̀pá lọ́wọ́ lọ́jọ́ ogbó ayé wa ò ní bàjẹ́ ẹ ṣe pé mo pè ní tẹ́jọ́ wa ẹ ṣe mo dúpẹ́ àwọn èèyàn lè fẹ́ nìkan kan pẹ̀lú yín tí wọ́n fẹ́ bí yín tàbí tí wọ́n fẹ́ láti fẹ́ ṣe nǹkan kan fún yín tí inú wọn dùn sí pé àti rí bàbá yìí ti pẹ́ kí ní ṣẹlẹ̀ àfẹ́ tọ́jú bàbá yìí nǹkan kò ṣe yín nǹkan ò ní ṣe yín tí àwọn obìnrin bàbá máa nífẹ̀ẹ́ máa disturb yín o ẹ sọ nọ́mbà yín lẹ́ẹ̀mejì kẹ́ wá rọra wí. ṣé ti WhatsApp mi sọ. nítorí wọ́n rí WhatsApp mọ̀ bẹ́ẹ̀ dáa. 080 080 65 27 6527 1695 1615 wúlẹ̀ kan sí 95 wúlẹ̀ kan sí 080 080 65 65 27 27 16 1695 95. fọ́kòkò Babátúndé Bámgbódé ẹ ṣé lágbára Elédùà tàbá tún pè yín Ọlọ́run jẹ́ lè máa jẹ́ àjíǹde yín yóò máa jẹ́ o Sakola máa bẹ́ tó wà o ẹ kú kalẹ̀ ìpàdé tún dé àkókò mi tẹ́tùn àgbàdo wa.